Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wo gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pa tún láǹfààní láti ríra wa láti gbọ́ra wa lónìí. Kò dáyé àjẹjọ eléyìí tá a ti tàta pínṣẹ̀. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu. Ọ̀pọ̀ ìjì ló jà, ọ̀pọ̀ afẹ́fẹ́ ló ti fẹ́. Ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba kó tún fún wa lóore ọ̀fẹ́ látún ti pàdé ara wa lónìí. Àdúpẹ́ 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 Elédùmarè, ẹ̀yin la dá gbogbo ọpẹ́ ìyìn ògo àti ọlá padà sọ́dọ̀ yín o. Ẹ ṣeun mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́ pẹ́ òkun. Ètò tá a ṣe níjẹ̀jọ àwọn èèyàn taari rẹ̀ káàkiri púpọ̀ jù. Ó jọ mí lójú ó sì yà mí lẹ́nu. Ẹ ṣé o ènìyàn lásán mi. Mo mọ rírì pé mo lénìyàn, mo mọ rírì pé àwọn èèyàn ń gbọ́ ètò yìí, mo mọ rírì pé ẹ̀yin èèyàn fẹ́ràn ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Àtẹ̀yin àtàwa lájọ ń ṣe ìgbélárugẹ èdè Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ àǹtí mi àgbà tí wọ́n wà nílùú òyìnbó nílùú London. Àǹtí mi àgbà Christiana Olúwatóyìn Òjó ọmọ Ládòkè aya Òjó. Ẹ bá ń kí ẹ̀gbọ́n wa pátápátá ẹni mo ní wọ́n kú ìtọ́jú yín o Dr. Òjó nílùú London. Ẹ ṣeun ẹ kú ìtọ́jú àǹtí wa o àmọ́ lóore o. Àti gbogbo ẹ̀yin tí n ò lè dárúkọ yín níkọ̀ọ̀kan tẹ́ ẹ fọ́n ètò yìí káàkiri. Ẹ má jẹ́ ó sú yín, ẹ má jẹ́ ó rẹ̀ yín. Ẹ tún bá ń fọ́n tòní kó kárí ilé kó kárí oko. Èmi nìkan kọ́ ni mò ń ṣe o. Ẹ̀yin ni abàtẹ́rọ̀gọ̀dì tẹ́ ẹ dọ́kọ tèmi dúró de ọlọ́sìnsìn. Bí mo bá ń ṣètò tẹ́ ẹ bá fọn káàkiri ayé bí ẹni pé èèyàn kàn ń pariwo lásán ni. Inú mi dùn, ayọ̀ mi kún wípé ẹ fọ́n ètò yìí káàkiri ayé. Ẹ tún fọ́n tòní káàkiri ayé. Bá a sì ti ń ṣe lẹ̀ ń wò mí live and direct. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́. Abala méjì òun lètò yìí pín sí. Abala àkọ́kọ́ láti ń gbara wa nímọ̀ràn bá a ṣe rìn nínú ayé táì fi jìn sọ́fìn. Abala ẹlẹ́ẹ̀kejì òun náà ni a ti ń ka àkàgbádùn lítírésọ̀ Yorùbá. Ìwé tá ń kà ní Ògbójú Ọdẹ eléyìí tí olóògbé D.O. Fágúnwà tí wọ́n kọ iṣẹ́ tó ń fọ̀ lẹ́yìn ikú ni. Kí ni ọ̀rọ̀ ìmọ̀ràn wa fún tòní? Alágbára kan ò sí níbì kan o. Gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ kan ni ó ti fi kọrin. Alhaji Gbóyèga Lawal nílùú Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń Alhaji o Básọ̀run Àmọ̀tú Èdè. Mo kí yín. Àwọn ni wọ́n ti fi kọrin wípé alágbára kan ò sí níbì kan o. Ìwọ tó wà nípò agbára tó rò wípé ìwọ ti dópin ayé, tó rò wípé n tó bá wù ọ́ ló lè ṣe. Ọlọ́run ló fi ọ́ sípò yìí láti ran ẹlòmíì lọ́wọ́. Ọlọ́run ló fi ọ́ sípò yìí láti ṣe n tó tọ́ àti n tó yẹ. A fi ọ́ sípò yìí kó o rí ọmọ làkejì jẹ. A fi ọ́ sípò yìí kó o máa tẹ̀lẹ̀ gàràgàrà. Àbí alábàáhùn tí ń ṣe jẹ́jẹ́, ikú ń pa á ń bèlè tàsé ọ̀pọ̀lọ́ tí ń lẹ́ra ìmọ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n láǹfààní láti dépò agbára. Mímọ̀ ṣe yín kọ́ ò. Ẹ̀yin nìkan kọ́ lẹ gbọ́n, ẹ̀yin nìkan kọ́ lẹ lóye tẹ́ ẹ fi wà nípò tẹ́ ẹ wà yìí. Àdánwò sì ni ipò yìí jẹ́ fún yín. Ọlọ́run wò pé bóyá ẹ mọ̀ ọ́n lò àbẹ́ ẹ̀ ní mọ̀ ọ́n lò. Ó fún yín lóore ọ̀fẹ́ láti dépò yìí. Kí ló wá dé tẹ́ ẹ lòpò yìí ire o? Kí ló dé tẹ́ ẹ lòpò yìí fún ìlọsíwájú ọmọnìyàn tẹ́yìn kàn ń ṣe gbogbo ẹ̀ báṣu? Ẹ ti gbàgbé ọba Nebukadnesari nínú Bíbélì. Ó lòpò nílòkulò ó dẹranko gbẹ̀yìn ni. Ẹ gbàgbé ọba Fáráò nínú Bíbélì. Ó lòpò nílòkulò ó parun sínú òkun pupa ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wà nípò kan àbómíì lónìí tó jẹ́ wípé wọ́n ti rò pé kò sí Ọlọ́run tàbí pé táwọn bá ṣe àṣegbé ni. Sùkẹ̀, kí ni mo sọ? Sùkẹ̀ rẹ. Ẹ ṣe lòpò oore, ẹ lòpò oore torí pé mò ń bọ̀ wá Ọlọ́run kò yá lógún ọdún
kò sẹ́ni tọ́lọ́run ò lè mú o, ẹni tọ́lọ́run ò lè mú kò tí ì ṣẹ̀dá rẹ̀. Ẹ wo ọba kan lọ́sẹ̀ tó kọjá kìí tiẹ̀ sọba, wọ́n ti rọ̀ ọ́ lóyè. Sẹ̀míù ni mò ń sọ̀hún, Sẹ̀míù ni mò ń sọ̀hún. Ẹ wo bó ti ṣe alàgbà, ṣe Abraham Àríọlá, ẹgbẹ́ bàbá rẹ̀ tó tóbi níta gbangba tó yẹ̀yẹ́ bàbá yìí. Ó tún wá ṣe tán, ó fẹ́ Fẹlá, ọ̀wá ni wọ́n máa yá o kí wọ́n máa kà sílẹ̀, láìmọ̀ wípé wọ́n ní bọ́ ọba ń gbẹ́ kòtò fọ̀tá mọ́gbẹ̀jìn, àyíbá mọ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n lọ́ọ́ jà sínú ẹ̀. Ẹ wo ìgbésẹ̀ tí Abdulsemiu tó gbé Abdulsemiu ó gbé ìgbésẹ̀ yìí, ó fẹ́ yẹ̀yẹ́ bàbá yìí. Ọ̀pọ̀lọpọ̀ òròyìn la ti ń gbọ́ tó ti ń jáde wípé bí ti ṣe náà olù àáfàá, olù wòlíì, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti pa. Ṣé bí èèyàn bá wà nínú ẹgbẹ́ kan tó wà nípò agbára, àwọn tí wọ́n fún ọ lágbára wọ́n ní kó lò ó láti táyé ṣe ni, wọn ò ní kó lò ó láti bàlújẹ́. Mo rọ̀ wá o, mo bẹ̀ wá, gbogbo àwa tá a wà nípò agbára, ẹ jẹ́ á lo agbára láti táyé ṣe. Ẹ jẹ́ á lo ipò fún ọmọnìyàn ni, ẹ má jẹ́ á lo ipò nílòkulò léyìí tí ó lè dá wàhálà sílẹ̀. Ó tán lẹ́nu, ó kùnkùn lábala tibí. Ẹ má gbàgbé o, bí mo ti ń ṣe ètò yìí lẹ́ ń wò mí káàkiri àgbáyé. Nọ́mbà tẹ́ ẹ lè pè mí sí +1 202 380 8501 +1 202 380 8501. Ní pápápá, ẹ jẹ́ á lọ sí abala tá a ti ń kàwé. Ṣé ẹ gbàgbé ibi tá a bá wẹ̀ yìí dé lọ́sẹ̀ tó kọjá? Ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀, òun lẹ̀ ń wò yìí. Olóògbé tí ò Fágúnwà, òun ni wọ́n kọ́. Ẹ má gbàgbé oore ńlá kan tẹ́ ẹ lè ṣe mí gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, ó ní kẹ́ ẹ fọ́n ètò yìí káàkiri àgbáyé. Bẹ́ẹ̀ tí ń wò mí yìí, ẹ máa bá mi ṣe àìbí àṣà àwọn olóyìnbó. Ṣé ẹ gbàgbé ibi tá a ti dánu dúró níjẹ̀jọ́? Ọ̀gbẹ́ni kan tó jẹ́ bàbá rẹ̀ fi ogún ọgọ́rùn-ún pọ́ùn sílẹ̀ fún, ó fẹ́ ní owó mọ́ owó, ó fi ṣe okòwò, ó lọ rà owó tán ganan, ó ra gbogbo ẹ̀ pé tó ń bá jèrè òun ó tún jèrè, òun ó tún jèrè. Tó ń bá wá fẹ́ níyàwó, ọmọ ọba lòún fẹ́, òun ó wá máa Fẹlá. Ara tí mò ń sọnù o nípa ká rọra lòpò. Òun ó máa Fẹlá, òun ó máa Fẹlá. Ó wá to àwòjọ síwájú ara rẹ̀, ibi títí ń sọ pé òun ó jèrè 1000 pọ́ùn, òun ó jèrè 2,000 pọ́ùn. Ọmọ ọba, òun ó wá máa Fẹlá fún pé kí ló dé tí ò tètè dáná oúnjẹ. Òun ó wá ta nípa báyìí ibi tó ti lóun ó ta nípa, ó ti gbàgbé pé àwọn tangaran nǹkan kan tó fi owó ogún tó jẹ lọ́wọ́ bàbá rẹ̀ tó fi rà tó tò síwájú ló ta nípa. Gbogbo ẹ̀ bá dàwó, oorun wómúwómú, aláṣejù ojúdá. Ibi tá a ti dánu dúró níjẹ̀jọ́ náà. Ìrágbèje nílé olójúlé méje ló ń sọ̀tàn fún àwọn ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ eléyìí tí wọ́n lọ sí ọ̀dọ̀ rẹ̀. Ẹ jẹ́ á tẹ̀síwájú níbi tá a ti dánu dúró níjẹ̀jọ́. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ohun tí n ó tún sọ rọ̀lé lórí nísinsìnyí ni àbámọ̀ àti oore ṣíṣe. Ìbá ọ̀rọ̀ díẹ̀ ni n ó sọ nípa wọn kí n tó tún fi ìtàn gbé lẹ́sẹ̀. Àbámọ̀ àbàwọ́n ènìyàn ni àbámọ̀, kò sì jẹ́ kí ènìyàn lè fọ àbàwọ́n náà dá pátápátá. Ìbá ṣe pé àbámọ̀ kúrò nínú ayé ni, ayé ìbá fẹ́rẹ̀ dára tó ọ̀run. Irú nǹkan tí ó náà jẹ́ ni ó jẹ́ kí àwọn àgbà pa òwe pé òṣé ní parí ẹkún, àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀. Ọ̀tọ̀kùlú pé wọn ò rí ẹbọ àbámọ̀ ṣe. Nípa ti oore ṣíṣe, lóòótọ́ ó yẹ kí a máa ṣoore o, ṣùgbọ́n síbẹ̀ ó yẹ kí a mọrú ẹni tí a máa ṣe oore fún. Ṣé ẹni tí ò ṣe oore fún yìí, ṣé ni ó yẹ kó o ṣe oore fún ni, àbí ọkàn déédéé ń ṣe oore ṣá? Nítorí àwọn oore kan wà tí ò yẹ kí ènìyàn kí ó máa ṣe o.
ṣùgbọ́n ronú bóyá irú oore tó o ṣe yìí ló yẹ kí o ṣe o tàbí kò yẹ. Ẹni tí ó bá ń ṣe oore ó ní láti ronú sí i. Àbí ọkùnrin tí ó ní apá méjì, ẹsẹ̀ méjì, ojú méjì tí ó ń ké pé ẹni Ọlọ́run bá bùn kó bùn òun, tó rì kú apá, tó rì kú ẹsẹ̀, táwọn èèyàn sì ń fún ní bárà. Irú ẹni bẹ́ẹ̀ ò tọ́ o sí ẹni tó yẹ ká ṣe lóore. Ṣùgbọ́n dájúdájú ẹni tí o mọ̀ wípé kò ní agbára àti àǹfààní, tó ní àkùdé kan lára àbí òmíì láti lè ṣiṣẹ́, irú àwọn báyìí ni oore tọ́ sí. Tàbí àwọn arúgbó pátápátá tàbí aláìsàn, àwọn ni oore tọ́ sí, àwọn tí ò lè dìde lójú kan náà. Ẹ gbọ́ ìtàn ọkùnrin yìí kí ẹ sì fi ọ̀ràn rẹ̀ ṣe àríkọ́gbọ́n. Ní ọjọ́ kan, ọkùnrin kan lọ sí ìdálẹ̀. Bí ó ti dé etí ìlú kan, ó bá ẹkùn nínú àgò irin. Àgò irin yìí pàkúté, eléyìí tí àwọn ará ìlú kan tí wọ́n dẹ sílẹ̀ fún ni, torí wípé ó máa ń yọ wọ́n lẹ́nu láàrin ìlú náà. Bí ọkùnrin náà ti ń lọ, tí ó rí ẹkùn nínú àgò yìí, bẹ́ẹ̀ ni ọkùnrin yìí rí. Ẹkùn bá ṣẹ́wọ́ sí i wípé kí ọkùnrin yìí jọ̀wọ́ kó ran òun lọ́wọ́, kí ó tú òun sílẹ̀. Bẹ́ẹ̀ ni ọkùnrin yìí mérí pé láyé òun ò lè ṣe bẹ́ẹ̀, òun ò lè tú sílẹ̀. Ẹkùn bá ní bó bá kọ̀ láti tú òun sílẹ̀, òun mọ̀ wípé òun yóò rí aláàánú mìíràn tí yóò tú òun sílẹ̀ o. Ṣùgbọ́n kí ọkùnrin yìí má gbàgbé wípé ojú á túnra rí, òwe àkàlà. Ẹkùn ní kó má gbàgbé, nígbà tí wọ́n bá tú òun sílẹ̀, tí òun bá tún ṣe alábàápàdé ọkùnrin yìí, kí ni yóò sọ? Lọ́jọ́ tí ọkùnrin yìí sọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ ni ọkùnrin náà ní ẹranko búburú ni ẹkùn. Ẹkùn náà fọ̀n, ó ní àwọn ọmọ aráyé, àwọn ni wọ́n bá òun lórúkọ jẹ́ o. Òun kì í ṣe ènìyàn burúkú. Bí ọkùnrin yìí bá bá òun gbé ní ọjọ́ mẹ́ta, ìwọ yóò sọ pé irú mi ni ẹni tó wù ọ́ kí o máa bá gbé. Èmi ògìdán, olólàájú, akọmọláìlábẹ. Mo sì fẹ́ kí o mọ̀ pé bí o bá lọ, n kò ní ṣàìrí aláàánú o tí yóò tú mi sílẹ̀. Nígbà tí ọkùnrin yìí gbọ́ báyìí, ó ní òótọ́ ló sọ. Bí o ti sọ yìí, ó tilẹ̀ wá yé mi jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ẹ̀rù bí mo bá tú ọ sílẹ̀ tán kí o má fò mọ́ mi lọ́rùn ló ń bà mí. Kí ni kí tèmi ó já sí? Ẹkùn sì dá lóhùn, ó wí pé bí o bá ṣe eléyìí tí ìwọ sọ yìí ni, ọ̀rọ̀ kékeré ni eléyìí ni. Èmi kò ní í ṣe bẹ́ẹ̀ láti fò mọ́ ọ lọ́rùn. Ọ̀rọ̀ dídùn ni ẹkùn ń sọ jáde lẹ́nu, nítorí kí ọkùnrin náà kí ó lè bá a tú sílẹ̀, torí pé ọ̀rọ̀ rẹ̀ ti dé ojú ikú. Ọkùnrin yìí sì ní ìrètí kan eléyìí tó ní láti tú sílẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ dídùn eléyìí tí ẹkùn sọ, ọkùnrin yìí gbé ìgbésẹ̀, ó sì tú sílẹ̀. Bí ó ṣe tú sílẹ̀ tán, ẹkùn paguru mọ́, ó fò mọ́, ó fẹ́ fàya. Ṣùgbọ́n ọkùnrin yìí pariwo wípé má gbàgbé àdéhùn tó wà láàrin wa nínú èyí tí ó sọ pé ìwọ kò ní í ṣe mí ní jàǹbá. Dáná tí ó bá rí bẹ́ẹ̀, jẹ́ ká fi ọ̀rọ̀ yìí tó àwọn èèyàn 5 létí. Ohun tí wọ́n bá sọ lẹ́nu náà ni ìdájọ́ tí ìwọ yóò ṣe fún mi. Láìpẹ́ wọ́n pàdé ewúrẹ́. Bí wọ́n ti rìn lọ, ọkùnrin yìí kó ẹjọ́ balẹ̀. Ó rò bí òun ṣe ń bọ̀, tí òun rí ẹkùn nínú àgò, tí ó sì bẹ̀ òun kí òun tú òun sílẹ̀, tí àánú rẹ̀ sì ṣe òun tí òun tú sílẹ̀. Nínú èyí tí ewúrẹ́ náà ti bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ, tó sì ṣe àfọ̀mọ́ rẹ̀ wípé ọmọ aráyé burú, ènìyàn burúkú ni ọmọ ènìyàn, abanilórúkọ jẹ́ sì ni ọmọ aráyé. Wọn kò níláárí olókan. Láti ọjọ́ tí mo ti dé ọ̀dọ̀ ọ̀gá mi yìí, kò tí ì jẹ́ kí n jẹ ìgbádùn lọ́jọ́ kan rí. Nígbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ bímọ,
kò ní sọ pé òun rí mi o. Ó di ìgbà tí mo bá jìyà tí mo wo àwọn ọmọ náà dàgbà tán kí ó tó kì wọ́n mọ́lẹ̀ tí yóò sì tà wọ́n, owó rẹ̀ á sì fi tọ́jú ara rẹ̀. Bí ó bá ti ń fún mi ní ọ̀gẹ̀dẹ̀ jẹ díẹ̀ ní òwúrọ̀, á fi mí sílẹ̀ kí n máa jẹ ewé kiri, kì í fún mi ní iṣu, bẹ́ẹ̀ ni kì í fún mi léèrí létè. Nígbà tí ó bá sì yá tí ó jẹ tán tí ó yó tán, a máa lù mí ní ìpá. Nítorí náà ọmọ aráyé kò dára rárá. Ẹkùn yóò ní láti pa ọ́ jẹ ni. Nígbà tí ewúrẹ́ sọ bẹ́ẹ̀ tán, ó bá tirẹ̀ lọ. Ẹkùn tún paguru mọ́ ọkùnrin yìí láti pa á jẹ, ṣùgbọ́n ọkùnrin yìí tún rán létí wípé ó sì kù ènìyàn 4 eléyìí tí wọn yóò bá wa dá sí. Láìpẹ́ wọ́n pàdé ẹṣin kan. Nígbà tí ọkùnrin yìí rí i, ó pè é, ó sì ro ẹjọ́ fún un. Nígbà tí ó kó ẹjọ́ palẹ̀, ẹṣin náà tún sọ tiẹ̀. Ó ní ọmọ ènìyàn burú jọjọ. Nígbà tí ẹṣin bẹ̀rẹ̀ sí í dá ẹjọ́, ó ní ẹnu aráyé dùn bí iyọ̀ òyìnbó ni, ṣùgbọ́n inú wọn bí ọbẹ̀ ìtàdógún ni. Òótọ́ ló sọ bí ó ti sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n ènìyàn burúkú ó ti bà ènìyàn rere jẹ́. Ṣé tènìyàn tẹranko ló mọ̀ pé ẹranko jẹ́jẹ́ ni mí, ṣùgbọ́n síbẹ̀ jẹ́jẹ́ mi ni n ó jókòó tí ọmọ aráyé yóò máa rẹ́ mi jẹ. Ìgbà gbogbo ni wọ́n máa ń gùn mí lẹ́yìn tí mo sì máa ń gbé wọn kiri. Ọjọ́ tí ó bá rẹ̀ mí tí n kò sáré, wọn ó bẹ̀rẹ̀ sí ní gún mi ní kẹ́sẹ́. Wọ́n á kó pàṣán bò mí, wọ́n á máa lù mí kí n sáré akọ. Ìgbà mìíràn tí ìyà bá jẹ mí púpọ̀, inú á bí mi, màá sì já wọn lulẹ̀ lẹ́yìn mi. Ṣé kí n má parọ́ tọ̀ ọ́? Ó yẹ kí ẹkùn pa ìwọ ọkùnrin yìí jẹ ni o. Ìdájọ́ tèmi nù. Ẹkùn tún paguru mọ́ ọkùnrin yìí ní ó sì kù ènìyàn 3. Láìpẹ́ wọ́n dé ìdí igi ọsàn kan. Nínú èyí tí ó tún kó ẹjọ́ balẹ̀ tó rò fún igi ọsàn. Nígbà tí ó ro ẹjọ́ fún igi ọsàn náà ní alákọ̀rí ní gbogbo yín. Àká alákọ̀rí ní ẹ̀yin ọmọ ènìyàn. Ṣé jẹ́jẹ́ mi ni mo wà níbí tí àwọn ọmọ ènìyàn ó jókòó sí abẹ́ mi láti gbatẹ́gùn nígbà tí mo bá sì so èso tí èso mi pọ́n. Kàkà kí wọ́n gun orí mi pẹ̀lẹ́pẹ̀lẹ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní ju òkò lù mí, wọ́n bẹ̀rẹ̀ sí ní já èso mi lulẹ̀. Dípò kí wọ́n rọra ká èso mi, wọ́n ó jugi lù mí, wọ́n ó ju gbogbo ẹ̀ lù mí. Ṣé kí n má parọ́ tán jẹ́ ẹkùn pípa ni ó yẹ kí o pa ọkùnrin yìí jẹ. Pẹ̀lú agbára káká ni ọkùnrin yìí fi dá ẹkùn dúró lẹ́yìn ìdájọ́ tí igi ṣe. Nígbà tí wọ́n sì rìn díẹ̀, wọ́n pàdé ajá kan. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ajá tí wọ́n pàdé yìí? Lọ́jọ́ mẹ́jọ láǹfààní láti mọ̀. Ẹ má gbàgbé o, bí mo ti ń ṣe ètò yìí lẹ́ ń wò mí live and direct. Ẹ gbìyànjú ẹ bá mi fọ́n kó kárí ilé kó kárí oko. Ojú ìtìná alẹ́, ojú òní tì yín, ojú òní ti gbogbo wa. +1 202 380 8501 òní nọ́mbà tẹ́ ẹ lè pè mí sí fún ọ̀rọ̀ kan tàbí míì pẹ̀lú ìmọ̀ràn. Títí ọjọ́ mẹ́jọ tá a tún jọ pàdé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè, ẹ ṣé, mo dúpẹ́, mo mọ̀ lóore tẹ́ ẹ wà níbẹ̀ nítorí tèmi o. Ire o, pẹ̀lú ayọ̀ la á fi pàdé o.